Ẹ ǹlẹ́ o, orúkọ mi ni Ọmọ́wùmí Jímọ̀, mo kí yín káàbọ̀ sí TK Òpómúléró channel. Wọ̀nyí ni àkójọpọ̀ kókó ìròyìn ọjọ́ Sátidé, ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 2024. Iléeṣẹ́ ààrẹ fi múlẹ̀ pé ètò sísanwó orí tí wọ́n fi lọ́lẹ̀ kò ní èròǹgbà kankan láti tako ẹkùn àríwá ṣùgbọ́n fún àǹfààní gbogbo àwọn ìpínlẹ̀ ni. Ìjọba àpapọ̀ tọrọ àforíjì fún bí ẹ̀rọ ìpèsè iná ṣe ń bàjẹ́. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n pa nínú ìkọlù agbègbè kan ní ìpínlẹ̀ Benue. Àwọn ènìyàn 10 ló kú sínú ìjàmbá ilé tí ó wó ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Edo fọ̀rọ̀ wá ẹnìkan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fún àwọn ènìyàn 5 ní májèlé jẹ tí wọ́n sì kú lẹ́nu wò. Ọmọ ọdún 16 pa ìyá rẹ̀. Wọ́n yan gómìnà Sanwó-Olú fún gbígba àmì ẹ̀yẹ òṣèlú tiwantiwa ní orílẹ̀-èdè Tanzania. Arábìnrin kan gé ahọ́n ayálégbé ẹ̀gbẹ́ rẹ̀ jẹ ní ìlú Èkó lórí ọ̀rọ̀ ike omi. Àjọ EFCC fẹ̀sùn ṣíṣe kan àwọn gómìnà 4 àti mínísítà 2 nígbà tí wọ́n gba iye owó bíi 250 bílíọ̀nù náírà owó tí wọ́n jí pamọ́ sí ilẹ̀ òkèèrè. Ìjọba ìpínlẹ̀ Kaduna fọwọ́ sí 2,250 náírà fún owó oṣù òṣìṣẹ́ tí ó kéré jùlọ. Ìjíròrò píparí aáwọ̀ ọ̀rọ̀ ìyanṣẹ́lódì láàrin ìjọba àpapọ̀ àti àwọn òṣìṣẹ́ fáfitì forí ṣánpọ́n. Lẹ́yìn oṣù 10 nínú àhámọ́ àwọn ajínigbé, dókítà obìnrin kan ní ìpínlẹ̀ Kaduna gba òmìnira. Gbajúgbajà òṣèré Yoruba alàgbà Charles Olúmọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Àgbákò di olóògbé lẹ́ni ọdún 91. Wọ́n tún ti fọwọ́ ṣìkún òfin mú Bobrisky tó tún gbìyànjú láti sá kúrò nílùú tí wọ́n gbé lọ sí ìlú Àbújá. Wọ́n fi ojú Very Dark Man ba ilé-ẹjọ́ látàrí pé ó wọ aṣọ ọlọ́pàá láì bófin mu. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United kéde Amorin gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun wọn. Ààrẹ Tinubu yan ọ̀gbẹ́ni Olúyọdé gẹ́gẹ́ bí adelé ọ̀gágun àgbà iléeṣẹ́ ológun ilẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ fọwọ́ sí àwọn mínísítà tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn. Ìjọba àpapọ̀ rọ àwọn oníròyìn láti gbárùkù ti ètò ìjọba tiwantiwa yìí. Aṣòfin tí ó ń ṣojú ìpínlẹ̀ Zamfara nílé ìgbìmọ̀ aṣojúṣòfin fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC látàrí aáwọ̀ ẹgbẹ́ òṣèlú PDP tí wọn kò yanjú. Ìjọba àpapọ̀ ṣe ìlérí láti tètè ṣe iná mọ̀nàmọ́ná tó bàjẹ́ ní ẹkùn àríwá láàrin ọ̀sẹ̀ 2. Ọkọ̀ ológun orí omi ilẹ̀ Gẹ̀ẹ́sì dé sílùú Èkó fún iṣẹ́ ológun alájọṣe. Àjọ agbábọ́ọ̀lù ilẹ̀ Áfíríkà CAF kéde ọjọ́ tí ìdíje ìgbáradì fún ìdíje AFCON fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yóò wáyé. Lágàdá Àbáyọ̀mí ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ọmọ́wùmí Jímọ̀ lórúkọ tèmi. Ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa lórí TK Òpómúléró channel.